ẹ̀yin wo lẹ mọ Muyideen ẹ sọ pé kó máa gbé inú ilé Àgbàlá Gabriel ò bá jẹ kò ṣe kankan sí o bàbá ti ní kó máa bọ̀ kò sígbà kan Àgbàlá Gabriel fìgbà kankan sọ pé kí Muyideen máa gbé inú ilé báwo ni máa kọ́rú ilé fún yàn ọ̀rọ̀ pé òun ò sì ń gbé bẹ́ẹ̀ ẹ wò ṣé èso ogun ṣá ṣe rí báyìí ẹ wò kí lè lè sọ́kàwé lélẹ́yìn òkú wọ́n ṣe pọ̀ níbi tó mọ́ máa yàgbẹ́ sí bí sì sọ́kàwé ṣe ti àwọn tí wọ́n kọ́ ilé fún Muyideen ṣé ni wọ́n lè dùn báyìí láti irú nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tí ń sì ṣe pé bóyá Àgbàlá Gabriel lè dànù pé kó má gbé inú ilé wọ́n ní gbégun ẹni bá jóore orí a máa yá ni lẹ́yìn àgbà wí ṣé àwọn tí wọ́n ran Muyideen lọ́wọ́ ṣé ni wọ́n lè dùn báyìí láti rí pé nǹkan tí wọ́n invest lé lórí ó wà wasted kì í sì ṣe pé bóyá bàbá ni ó mọ̀ gbé inú ilé Àgbàlá Gabriel ò bínú rárá kò sì ní pé kó máa wá sí church kò disturb ẹ̀ kò ní tó bá fẹ́ padà sí kò ní tó bá fẹ́ ṣe mùsùlùmí ẹ̀ kó má ṣe bàbá gan fìgbà kan sọ pé kó má ṣe muslim wọ́n kàn gbé wá pa láti lè deliver ẹni pé káyé ẹ̀ kó lè yí padà ẹ wá wọ environment ẹ wọlé ẹ wo bó ṣe rí ẹ wò ṣé yẹ kó rí báyìí ṣé ẹ ti rí a ti padà síta ṣe the everywhere is not being developed lọ́jọ́ báyìí. ẹ̀yin tẹ́ bá mọ Muyideen ẹ sọ fún Muyideen pé kó wá máa gbé inú ilé ẹ o ẹ̀yin tẹ́ bá mọ Muyideen ẹ sọ fún pé kó wá máa gbé inú ilé Àgbàlá Gabriel sọ fún gbé inú ilé ẹ. beautiful dog kó ṣe o solar standby solar ní má ṣe sí ìbàyè standby tẹ́ pé tó bá tàn náà báyìí permanent iná solar tó ń bọ̀. Tẹ́ bá wọ kitchen, tẹ́ bá wọ sitting room, everywhere is well equipped. Èmi mọ̀ pé ibi tí Muyideen gbé báyìí kò lè dá tó bí báyìí láíláí. Òun ló ní ìpele ń bẹ lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tó bá ẹja lọ sílẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò wá, ogun ò ní dorí yín kọnú gbó, ogun ò ní borí yín o. But mo bẹ̀ yín mo rọ̀ yín, ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà Muyideen lọ́wọ́, ẹ bá mi fi sí comment section. Kémi fún àná àti ìbá sọ̀rọ̀. Àtẹ̀yin tẹ́ bá mọ̀, ẹ sọ pé Àgbàlá Gabriel ò lè òkú àmọ́ gbé inú ilé ẹ̀ because ẹ̀yin tẹ́lẹ̀ náwó inú yóò lè dùn láti irú nǹkan tó fún yín láàárọ̀ ẹ̀ láíláí kò pọ̀ sí. àti bàbá Suebebe náà ọ̀dọ̀ wọn nìyẹn. ṣe rí báyìí concentrate síbi tí bàbá Suebebe lélẹ̀ ṣé ó yẹ kó rí báyìí àwọn ọmọ bàbá Suebebe bàbá ti kú ǹsìn kọ́lọ̀ fọ́run kẹwọn ṣé kò yẹ kí wọ́n wá kán wá jókòó sí kán ṣe environment ẹ̀kọ́ pàì àbí yàtọ̀ sí yẹn gan ṣé kò yẹ kí lára àwọn ọmọ bàbá kan máa gbé inú ilé ń bì báyìí gbogbo ẹ̀ náà equip inú ilé fine gan gbogbo ẹ̀ bẹ́ẹ̀dì wà àga wà gbogbo ẹ̀ kitchen equipment everything wà decent ẹja ni. ẹ wo imí ewúrẹ́ níwájú lé imí ewúrẹ́ lélẹ̀ ṣé yẹ kó wà báyìí ládùúgbò ilé tó fáìn tó báyìí ẹ wò. ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wọlé. téèyàn bá ti gbénu ilé oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ èmi máa ń tó fa erùpẹ̀ ní ìbàjẹ́ but by the time tí Àgbàlá Gabriel fi ń kọ́lé gbogbo nǹkan báyìí kò sí níbẹ̀ ẹ wò wọ́n ti faná sínú ilé everything ti wà ó sẹ́ni lo solar nísìnyí báyìí iná ti dé àdúgbò wa oníkálukú ti ń mọ́ná wá wọlé tó fáìn tó báyìí ẹlòmíì sì ń bẹ́ẹ̀ sí tẹ́ ẹ pé àti ló wọlé sí gan kò ń ṣe nǹkan tó yìí sí ẹ wò. backyard lélẹ̀ sọ́kàwé rẹ̀ wọ́n ṣe pé wọ́n ní tọ́ílẹ̀ tán fọ́gbẹ́ sí o. ṣé ẹ ti rí ṣé Adémọ́lá Amosan wà á try ṣé wọ́n á try fún Muyideen ṣé wọ́n á try bàbá Àgbàlá fún bàbá ṣé wọ́n á try fún Suebebe èmi náà tí mò ń sọ̀rọ̀ yìí ọlá Ọlọ́run ọlá Àgbàlá Gabriel ni mo jẹ if not ogun ìbá ti borí mi lórúkọ Jésù ogun ò ní borí yín
àtàwọn tí wọ́n ń sọ̀pọ̀tì pé Àgbàlá Gabriel lórúkọ Jésù ibi tẹ́ ẹ ti ń mówó àgbà náà ní wọbẹ̀ ẹ ṣe o gbogbo ọmọ yín pátá wọ́n máa pàdé olóore ni wọn à ní wá àánú ni ó máa wá wọn kiri àmọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ̀yin tẹ́ bá máa Muyideen ẹ sọ fún Muyideen kó wá máa gbénu ilé ẹ o because kò yẹ kí ilé yìí kó kàn wá bẹ́ẹ̀ kó kàn wá abandon bẹ́ẹ̀ because èèyàn bá ti gbénu ilé kan oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ ìgbà tó bá yá sìn ceiling ló máa já téèyàn bá gbogbo yín lẹ mọ̀ pé téèyàn bá ti gbénu ilé kan láàrin ọdún kan in fact ilé ìgbà yóò ti bẹ̀rẹ̀ sí ní change àwọn ibìkan ó ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ tó bá yá ògiri ó bẹ̀rẹ̀ sí ní mark àdìtú yẹn gan ò yé mi but téèyàn máa ń gbénu ilé kò sí kódà kó ti fẹ́ wó gan torí pé èèyàn gbénu ilé yẹn nǹkan kan lè má ṣe àtọ̀ tí Muyideen mo ti fi hàn yẹn this is Sweet Baby's house ẹ wá wọ ẹ bó ṣe dìgbò ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n dá owó láti kọ́ lè yí láti gbà wọn kúrò ní ogun ṣé ni wọ́n lè dùn gan báyìí tábà wo orú nǹkan tí mo fi hàn yín everywhere is now bushy. Yeah. Yeah. Ilé bàbá Sòdìdì lélẹ̀ chọ́ọ̀chì Àgbàlá Gabriel lélẹ̀ chọ́ọ̀chì wa lélẹ̀ ṣé ẹ ti rí èmi ò mẹ́ni tó ní mọ́tò this bàbá Sòdìdì go like this Muyideen lélẹ̀ so oore ni Àgbàlá Gabriel ṣe wọn orúkọ Àgbàlá Gabriel kò ní bàjẹ́ ẹ̀yin tí ẹ̀sìn support Muyideen lọ́jọ́ sí tẹ́ ń borúkọ Àgbàlá Gabriel jẹ́ nísìnyí báyìí mo believe fojú yín ti já báyìí gbogbo ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà padà gbàbẹ̀ lórúkọ Jésù Àgbàlá Gabriel ẹ̀yìn jábọ̀ bàbá mi God bless you sir then ẹ̀yin ọlọ́tẹ̀ tẹ́ wà nídìí Muyideen mi báyìí ẹ sọ fún Muyideen kó máa gbé inú ilé ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ẹ sọ fún Muyideen kó máa gbé inú ilé then àwọn ọmọ bàbá Sòdìdì kán wá tún lé bàbá wọn ṣe kán sọ àwọn gbé bẹ́ẹ̀ orúkọ tèmi ni ọmọ ní ìbánú sọ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀.